tí a bá fẹ́ da nǹkan rú sọ́rí gbogbo wàhálà tó wà láàrin Ilé-Ifẹ̀ àti Ọ̀ọ̀ni tá à ń gbọ́ lónìí kò sí Ilé-Ifẹ̀ àti Ọ̀yọ́ àtọ̀yọ́ kò sí tẹ́lẹ̀ láti dá méjèèjì láti Yorùbá tí ń jẹ́ Yorùbá. ìgbà wo ló wá bẹ̀rẹ̀? 1956. báwo ló ṣe bẹ̀rẹ̀? ọ̀kàrẹ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ láyé ìṣèjọba àwọn Western Region. wọ́n ń pè nìkan ní Bọ̀dé Thomas. wọ́n yẹn gẹ́gẹ́ bí alága municipal chairman of Ọ̀yọ́ province ńgbà yẹn. ọmọ Ọ̀yọ́ lòun. ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ni Bọ̀dé Thomas. ó wá lóun fẹ́ ṣèpàdé pẹ̀lú Aláàfin àti gbogbo Ọ̀yọ́ gbogbo wọn sì ti jókòó. lọ́ọ̀yà ni Bọ̀dé Thomas. Aláàfin wa ti gún wà kó tó dé. ìyẹn Aláàfin tó wà ńbẹ̀ wọ́n ń pè ní Aláàfin Adéníran Adéyẹmí second. ìyẹn jẹ ní 1945. Bọ̀dé Thomas wá wọlé ó wá rí Aláàfin tó jókòó ló wá sọ ìdí àgọ̀ ọ̀rọ̀ ìyájú ọ̀rọ̀ gbéraga ìgbé kí ló dé t'Aláàfin ò lè dìde fóun. bàbá wọn ni Thomas kọ́ yìí. sáwọn tó kù dìde. àwọn gbogbo yòókù dìde Aláàfin ò lè dìde fẹ́nibọ́dì. àwọn ọ̀rọ̀ mà wá àwọn olóṣèlú mà bà nǹkan jẹ́ púpọ̀ jù. àwọn olóṣèlú mà gbọ́lá lọ́wọ́ àwọn ọba. Aláàfin la máa pè Ọ̀rànyàn la máa pè Ọ̀dẹ́lẹ̀ la máa pè tani jọ́ máa pè lójú ọmọ pààyàn. kò sọ́ba náà nílẹ̀ Yorùbá òun ló lórí ọba òun ló gẹ́ni the king of Yorùbá land. ní 1881 October 1st ní 1881 ní ìgbà tí ogun gíríjì tó gbóná Aláàfin Adéyẹmí àkọ́kọ́ ìlú kọ̀wé sáwọn Gẹ̀ẹ́sì pé òun fẹ́ kí wọ́n bá ń parí ìjà gẹ́gẹ́ bí ọba Yorùbá ló kọ́. October 15 1881 ní lẹ́tà ẹ̀ jáde mo ní lọ́wọ́ gẹ́gẹ́ bí tá a bá bọ̀. Bọ̀dé Thomas ní kí ló tá Aláàfin tí ò dìde fún bàbá wa wọ̀ tó wù sá ọmọ Bọ̀dé kọ́ yìí àbí Thomas kọ́ yìí sẹ́mi lọ́wọ́ ń gbó síbà lọ́ ń gbó bí ajá síbà. òjò lóró ná mú ilẹ̀ ẹni òjò lóró ná mú bí òjò lóró tọ́ múlẹ̀ immediately ní Bọ̀dé ya wèrè ní gbó. ọba máa jẹ́ ọba níbikíbi lásìkò Ọlọ́run ṣàánú àwọn ọba òde èwò yìí ẹ̀rù ń bà mí fún wọn. wọn ò sọ̀rọ̀ bó ṣe kí wọ́n sọ̀rọ̀ ta lolúwẹ̀ ní kúkúrú ẹni tó wà gẹ́gẹ́ bí premier àbí kí wọ́n gbé ńgbà náà ìrànlẹ́ prime minister alágbèní àbí premier ìfẹsọ̀ premier of Western Region gbà yẹn ló wá lo agbára ẹ̀ lórí Aláàfin oníkójáde ńlù that was 1956. lórí ọ̀rọ̀ yẹn. lórí ọ̀rọ̀ àdá àkàsálíkà lórí ọ̀rọ̀ yẹn bàbá wa rẹ̀ rìn. àwọn tó da ìtí ń jẹ́ ètò lọ́balọ́ba rúnlẹ̀ Yorùbá nù àwọn olóṣèlú àkọ́kọ́ ni. ìgbà bàbá wa jáde láàfin ó ní ìwọ tó lé mi kú òǹlé ọlá tó lé mi kú òǹlé ọlá ìwọ náà máa rí ọlá lọ́kàn báyìí ọ̀ ní débẹ̀ ọ̀ máa wò ni. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ mọ̀ tàn yìí bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ni ẹ dáhùn ẹ̀. ní kúkúrú bàbá bá jáde ìgbà yẹn wọ́n á fi Adésọjí Adérẹ̀mí ṣe governor general of Western Region ìlú wàhálà ti dénú. governor general ẹ̀dùnwó ẹ̀yẹ̀mí ẹ̀gbẹ́ ẹ̀yẹ̀mí tí ẹ bá wọ ẹ̀pẹ̀ sí gọ́ọ̀mù ìbá àti gọ́ọ̀mù ìbá àti gọ́ọ̀mù sáàsáńtà àti gọ́ọ̀mù
of Western region. Àwọn olóṣèlú àkọ́kọ́ ló dá gbogbo ohun tí jẹ́ ọ̀rọ̀ lọ́balọ́ba. So lábẹ́ eléyìí ní 1957 tí wọ́n pe ìpàdé àwọn lọ́balọ́ba ní Western region. Ọba kan bẹ ọba ẹ̀ là ń pè ní Adémúlẹ̀gún Dèjì of Àkúrẹ́ ọ̀run rẹ̀ níbikíbi tó bá wà bàbá. 1957 tí a pè gbogbo àwọn lọ́balọ́ba. Dèjì Àkúrẹ́ wà ń bẹ̀, Ọlọ́wọ̀ Ọ̀fọ̀wọ́ wà ń bẹ̀, Òsèmàwé Ọ̀fọ̀ Òǹdó wà ń bẹ̀, Èlú of Adó wà ń bẹ̀, Elékọ̀lé náà wà ń bẹ̀. Premier wọlé. Gbogbo àwọn ọba yòókù wọ́n dìde. Adémúlẹ̀gún ò dìde. Ní Dèjì Àkúrẹ́. Dèjì Àkúrẹ́ lọ́ọ̀yà ni wọ́n. Owó àtàwọn lọ́wọ́ wọn fi jọ kàwé ní London. Wọ́n jọ mọ in and out. Àwọn lọ́wọ́ bí ò tiẹ̀ dáhùn mọ́. Ló wá béèrè lọ́wọ́ pé who are you? Ó ní I am Dèjì of Àkúrẹ́ Adémúlẹ̀gún. The first meeting tí Dèjì ó lọ ní ilẹ̀ rọ. Only what kind of audacity do you have not to stand up for me? Dèjì láti dá lóhùn pé is that the way we have been taught in London? Ṣé tí Queen bá wọlé jágbe báyìí pé tí gbogbo àwọn olórí ìjọba bá wọlé tí Queen wá wọlé ṣé Queen ni ó wá ṣe kí ni ó dìde fún àwa adúró gẹ́gẹ́ bí Queen àjọba lórí àpèrè babalá bàbá wa kò tọ́ fún wa láti dìde fẹ̀yìn tẹ́ lọ ọdún 4 tàbí 8 ibi táwọn ó kù sí ni ẹ̀yin lẹ change gbogbo nǹkan ṣé tí wọ́n change in London ni nígbà tí Queen wà ṣé wọ́n change ẹ̀ yẹ ká emulate policy England yẹn wá sí Nàìjíríà ni ẹ wá dorí ẹ̀ kodò I will not stand for you. Inú bá bí ó bá sí adé ẹ̀ orí tó bá deserve ẹ̀ adé mi nígbà ní a bá bí ẹja kó gbà lọ́wọ́ mi. Ó gbé fáwọ́ lọ́wọ́. Kò tó bẹ̀ láti gbà nígbà rẹ̀ àbí gbà jà ní gbogbo àwọn ọba yòókù ní ẹ̀dílé. 1957. Quote me, I have the document. 1957, the first meeting tí Dèjì ó lọ ni. Ìgbà lẹ́rọ́ a ti ṣe irú eléyìí sí. Wọ́n ní ẹ̀láyà kan lójó. Ó bá bínú jáde. Àwọn ọba yòókù wọ́n sátẹ̀lé. Wọ́n ní irú àrífín kí lélẹ̀. Dèjì jáde àbí Awólọ́wọ̀. Dèjì jáde. Àwọn ọba tó kù tẹ̀lé. Irọ́ wọ́n pè ní ó ní òun padà mọ́. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó sojú olórí Àṣàkẹ́ Adébọ́lá Adéṣídà ìyè sọ̀rùn gbà náà. Sọ̀gbọ́n dáadáa. Àwọn ló kọ̀nfàmù ìtàn yìí ọmọ ẹkùn. So ìyẹn lọ rẹ̀ ibi wàhálà ti dé sí ọ̀rọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Yorùbá nù o. Àwọn tó dàrú nù yẹn o. Ìyẹn lọ. Àwa ń bá a bọ̀. Títí tó ìdí ayé ìgbà Olúbùṣe ẹ̀rí ogun. 1980. 1980 to 2015 kọ́ wáyé. Ní 1991 àwọn Olúbùṣe wọ́n fẹ́ tún ìtàn kọ. Nígbà tí a ní hold Ọ̀yọ́ state láyé Kàrímù Àdìsá gómìnà ló wà ń gbà yẹn. Olúbùṣe náà fẹ́ fi Tọ́mì Ìkíní ó fẹ́ fi sí akọgun of Yorùbá land. Yorùbá land kẹ̀ ìgbà tá láàfin
Lámídì Adéyẹmí Ọláyíwọlá gbọ́ ó dákẹ́ ó fọ́ lẹ́rán ó ń sọ ó ní I'm the only custodial authority to appoint anybody that fit to be Akọgun of Yorùbá land or Ààrẹ Ọ̀nà Kakanfò torí Ààrẹ Ọ̀nà Kakanfò ní ìdàkejì Akọgun. A week to that time, bí Lámídì ṣe kọ̀wé nìyẹn, he wrote that letter on the 4th of March 1991 to Governor Karim Adisa pé eku ò gbọ́dọ̀ fìrù nàgbà lẹ́fẹ̀ wípé wọ́n jẹ Akọgun of Yorùbá land. Wọ́n lè jẹ́ Akọgun of Ilé-Ifẹ̀ o. Ṣùgbọ́n title yẹn, I'm the only one that have that authority to do it. Àwọn àjọba àgbà náà ò ṣèrú. Àwọn àjọba àgbà náà wọ́n yẹ̀wò ìtàn wo. Wọ́n á jẹ́ kó Olúbùsí ó jẹ́. Wọ́n á jẹ́ kó fi jẹ́. Olúbùsí wọ́n á jẹ́ ó fi tọ́ mi kíní jẹ́ Akọgun of Yorùbá land tí wọ́n bá jẹ́ lọ́la lókun. Sèyàn lẹ́ni nípa ká da orí ìtàn ká ṣe kí ni o ká da kodò. Nígbà tí wọ́n títì mi tòní tí ó gbadé ní 2008 wọn ò pìtẹ́ yín fẹ́mi èmi wà ń bẹ̀ ni. Ìgbà tí Olúbùsí ó sọ̀rọ̀ tiẹ̀ ó ní this is Lámínísà second nítorí pé tí àwọn ò bá fi Lámínísà wà ń jẹ Lámínísà tó fẹ́ jẹ yìí àwọn ò ní gbà láàyè pé kó jẹ. Ikú bàbá yẹn bàbá mi jókòó ó wò ní kí ni Olúbùsí ń sọ yìí. Lámídì jókòó báyìí Èrèlú Ọbàdà tí ṣe deputy governor ó jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá Western region Adéyínká Adébáyọ̀ ó jókòó lẹ́gbẹ̀ẹ́ Èrèlú pẹ̀lú àwọn èèyàn èmi dúró wájú Aláàfin bàbá mi Lámídì báyìí ni. Ojú bàbá ti pọ́n pé Olúbùsí ó mọ ìtàn Ẹdẹ ju èmi lọ ni ṣé bẹ́ẹ̀ mi ni mo lẹ́dẹ́ èmi mo ní Ilé-Ifẹ̀ èmi mo ní gbogbo ilẹ̀ Yorùbá èmi Ọ̀rànyàn ni. Olúṣọlá Ọbàdà ń bẹ́ẹ̀ bàbá ẹ má bínú. Ìtọ́ kọ́kọ́ tó wá jẹ́ ìyàlẹ́nu fún alọ́jọ́ náà ni pé gbàrà tí bàbá ń bọ̀ èmi mo nídìí bàbá wojú ọjà. Àwọn Ẹdẹ ti mọ nǹkan tó tọ́ sí Aláàfin wọ́n gbé ewúrẹ́ kan dání. Bí bàbá ṣe ń bọ́ lẹ́nu mọ́tò bàbá ẹsẹ̀ ọ̀pá báyìí bàbá náà ó sì gbẹ. Lámídì wá gẹ́gẹ́ bí Aláàfin jọ náà. Ọmọ àbúrò ń kẹ́ wá gẹ́gẹ́ bí Aláàfin lọ́jọ́ yẹn. Ìjọ náà mọ̀ pé nǹkan ó ṣe. Kò pẹ́ kó jìnnà ibi bàbá wa jókòó sí. Bí wọ́n tún ti rán àwọn oyin wánu tí wọ́n ń bọ̀ sí i. Mo ní bàbá mi oyin mà ní ń bọ̀ yìí bàbá wọ̀nyí báyìí. Ọwọ́ lásán ni Lámídì lọ́nà sẹ́yìn òkú ti jábọ́. Ó ṣojú ìjọ náà. Mo ní mo wà ń bẹ̀ wọ́n àpìtẹ̀ yìí fún mi èmi ni mo pọ́ìntì fún bàbá mi wẹ̀yìn ẹ̀wò oyin ni wọ́n bí rán bọ̀ yìí bàbá sì wẹ̀yìn bẹ́ẹ̀ ọwọ́ lásán ló nà sí gbogbo wọn ń jábọ́ lọ́kọ̀ọ̀kan ni. Ìtọ́ wa ṣe kàyéfì ni pé lọ́jọ́ yẹn Olúbùsí ti sọ̀rọ̀ tiẹ̀ tán ìgbà tí Lámínísà tòní tí ó sọ̀rọ̀ ó ní I am Lámínísà 1 tí ó kà ẹ lọ béèrè wò lọ́wọ́ tìmí àkọọ́lẹ̀ wà ńbẹ̀ fídíò ẹ̀ wà ńbẹ̀ ó ní I am Lámínísà 1 tó ń gbọ́ mi. Bẹ́ẹ̀ni. Bàbá wa wojú Ọbàdà àmì méjèèjì sì bu ẹ̀rìn bàbá wojú Adéyínká Adébáyọ̀ oníkòtán ìtàn tá a máa parọ́ àwọn afẹ́ sọ ìrọ́dòótọ́ kò ṣeéṣe gbàrà tí Lágbóyè ọmọọba Lágbóyè ọlọ́ọ̀bá ń ṣàánú ibikíbi tó bá wà òun ló ṣe MC ọjọ́ náà nígbà táwọn kan fẹ́ dàrú